اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين وعلى آله حق قدره وامتداره العظيم آمين. مفيكك صلاة الفاتحة وقما إمام مولانا الشيخ أحمد تجاني أبو العباس رضي الله عنه تعالى عنه وقما إمام مولانا الشيخ الحاج إبراهيم إنياس رضي الله تعالى عنه وقما إمام مولانا الشيخ المقدم محمد الأول علاء الطلوني رضي الله تعالى عنه وقما إمام مولانا الشيخ أحمد الغزالي أجيبي الجمالي رضي الله تعالى عنه وقما إمام مولانا الشيخ عبد الواحد مطر حسن الزكوي أدام الله حياته مؤدب وقما إمام أقامي مولانا الشيخ شريف الدين محمد بشير شيبا أدام الله mo fi حياته kí ìjókòólẹ̀ àwọn ẹni ọlọ́run lórí èyí tí Sheikh Ibrahim ti fi kí yín pé ridọ́láhi ankulil masali kíkà fatan umuman khususan wal akasu tijani mo fi gbólóhùn náà mo fi kí yín pàtàkì jùlọ àbáwá àgbà lórí ìjókòó Maulana Sheikh Abdullahi Mustapha أدام الله حياته kọlọmọ ṣe fún yín ibi tí wọn fi kí bàbá olóde àṣekì wa tahami kọlọmọ ṣe jàrí yín pẹ́ آمين. wọn fi bàbá wa Dan Aziz mo fi kí gbogbo ìjókòólẹ̀ àwọn afa pátápátá kọlọmọ jàrí yín pẹ́ mo fi bàbá wa Sheikh Abdulhamid Sarwa أدام الله mo fi kí gbogbo حياته ìjókòólẹ̀ àwọn Firosa kọlọmọ jàrí wọn pẹ́ آمين. jàmá ọlọ́kùnrin lóbìnrin salamu alaykum wa ta'ala wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. يا مصطفى يا مصطفى يا مصطفى يا ربي بالمصطفى بلغ مقاصدنا فاغفر لنا ما مضى يا واسع الكرم بارك الله أدام الله حياته. torí àsìkò wòlíì pọ́nlé ayé àwọn náà ń pa pèmọ́ra ń pa ọmọ ànábì wa Muhammad صلى الله عليه وسلم. àmọ́ ń gbìyànjú ni torí àsìkò kí n kọ́ gbé látòrí Ahmad Shauki رحمه الله. níbi tóun ti fẹ́ yùn gbá ànábì wa Muhammad صلى الله عليه وسلم. ó ní wulidal huda falikahina tudiyahu wafamu zamani tabassumu wasanahu. ó tún tẹ̀síwájú ó ní arruhu walmalahul malahiku hawlahu lidini wa dunya bihi bushirahu. ó ń tẹ̀síwájú ó ní ismul jalalati fi badihi hurufihi Muhammad. صلى الله عليه وسلم. ismul jalalati fi badihi hurufihi alifun hunalika wasmu toha libahu. ó wà ní ya koira Muhammadu. صلى الله عليه وسلم. ya koira man jahal wujuda tahiyatan min mursalina ila lihuda bika jahu. gbàtọ́ wá dórí Imam Busayri رحمه الله. òun ni kayfa tarqa وكيا كالهنبياه يا سماها ما طولت أسماه. Busayri tẹ̀síwájú ó ní lam yusawuka fi hulaka wa qad hala sana minka dunahu wa sanahu anta misbahu kulli fadlin fama tasduru illa andawikal adiwahu. pàtó wá dórí àfàgbà kan Ibn Rashid al-Baghdadi òun ni nabiyyun lahu fi hadiratil qudsi manzilu Muhammadu sallallahu alayhi wa wa sallam. hujjabuhul amlaku wa huwa mubajjalu. Oni ata
شاكرا في بأسه وهو أول أقيم مقاما لم يكن فيه مرسل. pàtó wá dórí àfàgbà Ibn Nasir al-Andalusi àfààní ló kọ Kalila Yahuja ó wá ní ala kulli fannin faddala Allahu fannahu bi an farrada ad-din al-qawima wa sannahu faqad sasa insal kaliki turan wa jinnahu ahid nazara fil kalki ta'lam bi'annahu kahamada lam yunsha wala huwa yunsha kama ba bembe Maulana Sheikh Alhaji Ibrahim Iyas Allahu ta'ala anhu. bàbá kọ́kọ́ já ogun ọlẹ́gbàá ń pé ànábì tẹ́ ń ròyìn yẹn gbogbo yín ò mọ̀ torí ẹni tó wà nábì ṣùṣù tó ní antamisibahu ó kù díẹ̀ káàtó. Sallallahu alayhi wa sallam. Sheikh Ibrahim wa ni Muhammadu Abidullahi sayyidu kalkihi. Alani anabi wa Muhammad tí mo ròyìn yìí aṣíwájú gbogbo nǹkan tọ́lọ̀ ń dání ìwọ́n ṣe máa ní antamisibahu ó mú ìkan náà ti ní ya sama kò mú. Ṣé o ní Muhammadu Abdullahi sayyidu kalkihi wa sallimu alayhi warhamanna wa sharifa Muhammadu Abdullahi gweiru mushabbahin bihi basharun man rama zalika safihi fa huwa sifatun shabitu bismi fahilin falisa bishabuhil Mustafa geiru haini bayiwa ni gbogbo yín ò tiẹ̀ lè mọ̀. Sallallahu alayhi wa sallam. Tó bá lọ mú kọ́lámù látẹ̀ nídọ̀la bó fẹ́ràn yàn nábì ó mọ̀. Sallallahu alayhi wa sallam. Ṣé o ní Muhammadu lam ya'rifuhu geiru ilahihi yadiku jamihul kauni hamli kaunihi. Ìwọ tí wọn náà bá fẹ́ akófà lára nabi wa Muhammad bá ń dìde fún nabi sallallahu alayhi wa kó sallam. a máa náwó ẹ̀ sọ́tún kó máa náwó sọ́sì wípé salamu alayka salamu alayka assalamu alayka ya sayyidi ya rasulallah salamu alayka ya rasulallah salamu alayka Salamu alayka ya sayyidi ya rasulallah. ìwọ tí o bá lè rí bànábì láàyè yà á fura sí ẹ torí kò sẹ́ni tó lè gbà ẹ́ kò sẹ́ni tó lè là níwájú Ọlọ́run tó tayà nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mami fuadi hubbalila wa tandami idadul himamil hashimiyil mufakami hadabi hadi li hashikina bi zikrihi ruwaida karifkan bil muhibbil mutayyami Muhammadu Mahmudu Sallallahu alayhi wa sallam. Muhammadu Ahmadu Muhammadu Muqtarul Habibul Muqaddami Muhammadu Taha Akibun wa huwa Mustafa Bashirun Nazirun doiga muhayyu doigami dahani hawal mahi siroji fahinani bizambi ya mahakulun faman li bisulami rasulun haminun wa huwa hadi wa rahmatun abul mustafa limansur turasi wa sumi saral mustafa laylan سر المصطفى ليلى ووفى بكمسة أرجنا بها ولفضل للمتقدم وهوصى بها عند الهروج موكدا ففيها ينال العبد كل تقدم سلام يا رسول الله سلام عليك السلام عليك يا سيدي يا رسول الله. يا إلهي أجسنا بمحمد يا إلهي أجسنا بمحمد. باريو يا إلهي أجسنا بمحمد يا إلهي أجسنا بمحمد. الله
يا إلهي أجسنا بمحمد يا إلهي أجسنا بمحمد أجسنا بمحمد رسول الله إليك يا رسول الله صلى الله عليه وسلم. ẹ sì bá ń pariwo Muhammad sallallahu alayhi wa sallam. bí wọn bá pariwo ànábì ẹlẹ́ẹ̀kejì kò ní sórí ibú. sallallahu alayhi wa sallam. bí tẹ́lẹ̀kẹta bá lọ òkè gbogbo tó lérò lọ́dún yìí ní ti dáadáa lọ́wọ́ fún mi. sallallahu alayhi wa sallam. àfáwá ridwanullah sọmọrí ìtànẹ́bì ọlọ́wọ́ bá ti ṣe dáadáa báyìí ẹlẹ́mí ò mójú lẹ̀ gbàtàfà fẹ́ wọlé ànábì lórúkọ tó pọ̀ ní tòótọ́ bá pé yá Murtada lókòkò gbogbo wọ́n rí i pé Mustapha ní bẹ́ẹ̀ mẹ́rin pé yá Mustapha lágùdà Muhammad náà ní ń jẹ́ bẹ́ẹ̀ bàbá. sallallahu alayhi wa sallam. àwọn aṣáájú Tijani ìjọ kan wọ́n ròyìn ànábì wọ́n ròyìn ànábì ìjọ yẹn hàn mọ́kẹ́ mu wà níbi tí mo kó sí lẹ́yìn. ayakumullah. wọ́n fi àyà kúrúbà àwọn kúrúbé wọ́n fi kí ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run kó bá ṣàjẹ́ kí a rí wọn pẹ́ o. amiina. akí asayed Muhammad Taofik waladi yes